إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kí ó jọ kí ó ṣe àlékún ìmánì wa. Ọlọ́run Ọba ti fẹsẹ̀ wa lé ojú ọ̀nà súnà Ànábì sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run k'Ọlọ́run Ọba kó má jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ kúrò ńbẹ̀ láíláí. K'Ọlọ́run Ọba kí ó máa ṣe àlékún ìmánì wa. Ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba t'Ọlọ́run Ọba ti tàn fún wa, Ọlọ́run Ọba kó má jẹ́ kó kú mọ́ wa lójúmọ́ láíláí. Àtàwa àtàwọn ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa pátápátá k'Ọlọ́run Ọba kó dákun kó jọ kí ó má jẹ́ kẹ́sẹ̀ wa kó yẹ̀ kúrò lórí súnà Ànábì sallallahu alaihi wasallam. Tó pé gbogbo ẹ̀ńtẹ́sẹ̀ rẹ̀ bá ti yẹ̀ kúrò lórí súnà Ànábì sallallahu alaihi wasallam, irú ẹni bẹ́ẹ̀ kò síbi kan tí ó yọrí ọ̀rọ̀ rẹ̀ sí tó junú náà Jahannam lọ. Àbẹ̀ Ọlọ́run Ọba Allah Ọlọ́run má jẹ́ kẹ́sẹ̀ wa kó kúrò lórí súnà Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tí wọn ò tí wá dúró sórí súnà Ànábì sallallahu alaihi wasallam, àbẹ̀ Ọlọ́run Ọba Allah Ọlọ́run Ọba kí ó dákun kó jọ kí ó bá wa dá wọn padà sórí súnà Ànábì sallallahu alaihi wasallam, kó bá wa fi ẹ̀sìn Islam kó bá wa fi mọ̀ wọn, k'Ọlọ́run Ọba kó bá wa fi òdodo tí ń ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam, k'Ọlọ́run Ọba kó bá wa fi mọ̀ wọn, k'Ọlọ́run Ọba kí ó wá jẹ́ kí wọ́n lè rí lódodo, kí wọ́n lè tẹ̀lé, k'Ọlọ́run Ọba kó bá wa fi irọ́ kó fi hàn wọ́n, kí wọ́n mọ̀ pé gbogbo tó bá ti yàtọ̀ sí súnà Ànábì sallallahu alaihi wasallam irọ́ ni, gbogbo tó bá ti yàtọ̀ sí súnà Ànábì sallallahu alaihi wasallam ìbàjẹ́ ni, gbogbo tó bá ti yàtọ̀ sí súnà Ànábì sallallahu alaihi wasallam àdánù ni. K'Ọlọ́run Ọba kó fi hàn wọ́n bẹ́ẹ̀, k'Ọlọ́run Ọba kó jẹ́ kí wọ́n lè sá fún wala la ilaha illallah. Abẹ́ Ọlọ́run Ọba Allah àwa náà Ọlọ́run ti ní ká bẹ̀rẹ̀ dáadáa báyìí, k'Ọlọ́run Ọba Allah kó jẹ́ ká parí dáadáa wala jíjọkan ṣoṣo Ọlọ́run wala ti tóbi ire Ọlọ́run. Ní ìrọ̀lẹ́ yìí mo tún kí wa bí mo ṣe máa ń kí wa, mo ti kí wa ní kíkí tó lọ́lá eléyìí tó ṣe pé bẹ́ẹ̀ náà l'Ọlọ́run Ọba Allah ṣe fẹ́ ká máa kíra wa. Mo kí gbogbo wa pátápátá pé ẹ kú ìtẹ̀lé t'Ọlọ́run, ẹ kú ìtẹ̀lé t'Ànábì, ẹ kú ìgbọ́rọ̀ Ọlọ́run. Gbogbo èrè téèyàn máa rí ń bẹ Ọlọ́run Ọba Allah kí ó dákun kó jọ kí ó san wá lẹ́san rẹ̀, kí Ọlọ́run Ọba kí ó má jọ wá sẹ́yìn níjọ́ta àwọn tí wọ́n bá ṣiṣẹ́ eré báyìí tí wọ́n bá ń gbẹ̀san. Ọlọ́run Ọba kó dákun kó jọ kó má jẹ́ kí ká di àwátì ń bẹ. Ọlọ́run Ọba kó ṣàánú wa, kó má jẹ́ kí iṣẹ́ ó bàjẹ́ látàyé o. Ọlọ́run Ọba kó ṣàánú wa o. Gbogbo tí ó bá ṣe wájú Ọlọ́run má jẹ́ ká lè ṣe láíláí wala la ilaha illallah wala jọ̀kan sọ̀rọ̀ Ọlọ́run. Ètò wa Bayanul Haqqi òun náà ni a tún ti dé láti tún máa sọ fún wa. Kò sí méjì lọ́rọ̀ ju pé n tá à ń sọ tá a gbé dáná náà ni pé a ní kí gbogbo ẹ̀dá pátápátá, kí gbogbo wa pátápátá ká padà sórí ìlànà t'Ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi wasallam. Eléyìí la fi sórí ire tayé àti ti àlùkìyàmà. So in ti Bayanul Haqqi, ìtí Bayanul Haqqi in tó gbé dá nínú yẹn tó ń ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn. Àwa ní nǹkan míì náà ní ọ̀nà míì ju pé ká sọ fún wa pé ntọ́lọ́wọ́n bá sọ ní nínú Al-Qur'an, ntọ́lọ́wọ́n bá sọ ní nínú súnà Ànábì sallallahu alaihi wasallam, ní táwọn sàábé wíní àwọn àfáà wa tí wọ́n síwájú tán jẹ́ àwọn àfáà ẹ̀sìn àwọn tàbíìn ní tí wọ́n sọ ní táwa gbé dání nìyẹn. So k'Ọlọ́run Ọba Allah kó máa tọ́ wa sọ́nà. So eléyìí náà sì ní ẹ̀sìn eléyìí tí Ọlọ́run Ọba Allah tó pa wá láṣẹ rẹ̀. Ọ̀nà táwa gbà náà ní tá fi ṣàṣeyọrí níwájú Ọlọ́run ẹni ká tẹ̀lé lánàá t'Ọlọ́run, ká tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam, ká sì tẹ̀lé báwọn bó làwọn sàhábà bó ni wọ́n ṣe ìsìláàmù yìí, báwọn sàhábé ṣe t'Ọlọ́run bá fi sọ pé radiyallahu anhum wa radu anhu. Àwọn ti gba sàtífíkèètì àlìjánà, wọ́n tún wá fi ránṣẹ́ sí wa pé wọ́n ti gbà ó. Radiyallahu anhum wa radu anhu. Ọlọ́run Ọba wà ní ó parí sórí tiwọn. Ọlọ́run ní dhalika liman khashiya rabbah. Báyìí láti máa ṣe gbogbo àwọn ẹni tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá páyà Ọlọ́run Ọba, báwọn sàbí náà ṣe páyà Ọlọ́run Ọba. So tó bá rí bẹ́ẹ̀ ìlànà tí wọ́n látẹ̀lé o láfi sórí ire o. Ọlọ́run ti kọ̀nfàmù ẹ̀ fún wa pẹ̀lú àyà tí mo kà fún wa yẹn. Naam, ọ̀rọ̀ tó wá ń lọ fún gbogbo ẹni tó bá ń ríta ìyẹn pé tó ń wo ogun tó ń lọ lórí mídíà lórí kíní, a rí pé nísìnyí wọ́n ń sọ pé ọ̀rọ̀ nípa ogun pé sànàbí sóògùn àbánàbí ó sóògùn sallallahu alaihi wasallam, eléyìí ló ń lọ. So tá a rí àwọn àfáà kan táwọn sọ pé èèyàn gbọ́dọ̀ so kí ni kéèyàn máa sóògùn kí wọ́n máa káwọn èèyàn máa sóògùn lọ. So eléyìí Bayanul Haqqi wá fẹ́ ṣàlàyé
oògùn kí ló ń jẹ́ oògùn gan? téèyàn ò bá ti mọ definition nǹkan kò lè mọ nǹkan tí nǹkan yẹn jẹ́. náà oògùn èdè wo ni? èdè Yorùbá. nínú èdè Lárúbáwá kí la tú sóògùn? torí pé nínú èdè Lárúbáwá wọn a máa lo dàwáwù, wọn lò fún oògùn, wọn a máa lo síhìrù, wọn lò fún oògùn. èwo là ń sọ ń bẹ̀ gan? àwọn àfáà tí wọ́n sọ pé wọ́n a lè sóògùn, kódà ànábì sóògùn, èwo ni wọ́n ń sọ? ṣé dàwáwù ni wọ́n ń sọ ni àbí síhìrù? èwo ni wọ́n ń sọ? lọ́dún olóyìnbó èdè yóò kò kíní iná ò tún dàrú. òyìnbó àwọn náà ní ó pé méjì, wọ́n á sọ pé ìkan, wọ́n ń pe ìkan ní oògùn eléyìí tó ṣe wípé èèyàn fi ń tìrìtì ara, èèyàn fi ń tìrìtì àìsàn, ìyẹn ni wọ́n ń pè ní medicine. eléèbó ó ní lọ́tọ̀, medicine ni wọ́n ń pè yẹ. so eléyìí tó ṣe wípé kì í ṣe pé wọ́n yàn fi ń tìrìtì ara, èyí tó tojú bọ kádàrá bí spiritually one, òye wọ́n máa ń pè yẹ ní witchcraft. èwo là ń sọ gan-an? àwọn àfáà tí wọ́n sọ pé ànábì sóògùn, àléwo lànábì ṣe, èwo ni wọ́n ń sọ? irú oògùn wo? so irú oògùn wo ni wọ́n ń sọ? torí pé nínú èdè Yorùbá méjèèjì dàpọ̀, àwọn ò ní nǹkan kan tá a fi ń separate ẹ̀. lọ́dọ̀ Lárúbáwá wọ́n ń pè kan ní síhìrù, wọ́n ń pè kan ní dàwáwù. lọ́dọ̀ olóyìnbó wọ́n ń pè kan ní medicine, wọ́n ń pè kan ní witchcraft tàbí sham. so wọ́n ń pè bẹ́ẹ̀, ó ti yàtọ̀ síra wọn. tí wọ́n bá sọ pé ókè o medicine tó lò fún nǹkan kan ni, ó ti yé ẹni tí ó lò, ó ti mọ̀ pé oògùn, wọ́n ní kó ń lo oògùn ni, wọ́n ní kó lọ rí dókítà ni. so ó ti yàtọ̀. so bí Lárúbáwá náà bá dẹ̀ sọ pé àdàwáwù tó lò fún kíní, ó ti yé wọn, wọn yé dà á pọ̀. ṣùgbọ́n nínú ọ̀dọ̀ Yorùbá wọ́n dà méjèèjì pọ̀. ibi báyìí láti ní problem. náà ẹ máa bá mi ká lọ. àsírù, oògùn àbí àdàwà, ìwé yà àkọ́kọ́ mọ̀. àwọn àfáà tí wọ́n bá sọ pé wọ́n ànábì sóògùn, wọ́n sì ní ká máa sọ èwo ni wọ́n ń sọ? ṣé dàwáwù ni wọ́n ń sọ ni àbí síhìrù? àbí ẹ̀mọ́ kéwú mọ́ ni, àbí kéwú dàrú mọ́ yín lọ́wọ́? tó wá di pé ńgbà tí wọ́n bá fẹ́ jogún kógún, wọ́n á máa pa ìtànkítàn. bẹ́ẹ̀ tó bá fẹ́ dàrú, tó bá ń dàrú, àwa tọ́lọ́run bá aláà gbé kalẹ̀ pé ká máa tún ṣe, á máa tún ṣe. àwọn èèyàn ó sì máa gbọ́, Ọlọ́run ọba ó sì yé gbogbo àwọn tó fẹ́ yé. so ìyẹn dá wa lójú, torí pé àwọn àfáà burúkú wọ̀nyí wọ́n ń ba nǹkan jẹ́, tí kìí sì ṣe pé wọ́n mọ̀, àbí ṣé wọ́n gba ilé kí ó kọjá náà, wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ náà, ṣùgbọ́n wọ́n fẹ́ máa ṣì àwọn èèyàn lọ́nà nítorí nǹkan táwọn fẹ́ jẹ, nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ. dàwáwù in medicine, ìyẹn ni oògùn ìwòsàn. oògùn ìwòsàn mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. oògùn pín sí méjì. ìkan ni oògùn ìwòsàn tó jẹ́ pé bára bá ń ru ẹ́, borí bá ń fọ́ ẹ, bínú bá ń run ẹ́, àìsàn kan ló súnṣe ló wà lára rẹ, inú ẹ wúwo tóbi ni, àìsàn kan ni. so dàwáwù ni wọ́n ń lò fún. ìyẹn ni medicine lọ́dún olóyìnbó. wàá lọ rí dókítà, á sọ fún ẹ oògùn tó lónìí, oògùn tó lónìí, oògùn tó lónìí. ìyẹn ni pé oògùn ìwòsàn ara nínú Islam kí ni ìdájọ́ rẹ̀? ìdájọ́ rẹ̀ ni pé oògùn ìwòsàn ara halal. bó ti jẹ́ pé a ní gbọ́kànlé náà pé oògùn yẹn ni ó wo ara wa sàn o, a gbọ́kànlé, a ní tawakkul nínú Ọlọ́run ọba Allah, ní pé Ọlọ́run ọba ni ó wò wá sàn. ṣùgbọ́n a lo sábàb, ìwé kéèyàn má lo sábàb bíi pé èèyàn fẹ́ ó ń bẹ lọ́run pé Ọlọ́run ọba fún mi lọ́mọ, ó wá lóun ò ní fẹ́ yàwó. so kò fẹ́ lo sábàb tó lọ́run gbé kalẹ̀ fún ẹni tí ó bímọ ni kó fẹ́ yàwó. so ó lo sábàb. so à ń bẹ lọ́run kọ́lọ́run ọba kó fún wa ní àlàáfíà. sábàb ni pé ká lọ bá dókítà kí wọ́n tẹ́sítì wa, kí ni nǹkan tó ń ṣe wa, kí ni tó ń dà wá láàmú. so kí wọ́n fún wa ní oògùn tá a lò sí. tó bá jẹ́ pé oògùn yẹn ni halali ni. oògùn yẹn náà tá a sì pè ní dàwáwù tó jẹ́ halali yìí, ó pín sọ́nà méjì. èyí tí wọ́n bá fi in tó jẹ́ èèwọ̀ sínú ẹ̀, a gbọ́dọ̀ lò ó. ìwọ̀n tọ́lọ́run bá aláàṣẹ léèwọ̀ fún wa pé ká jẹ, bí irú ẹran ẹlẹ́dẹ̀ tọ́lọ́run bá léèwọ̀ ni, bí irú ọtí tọ́lọ́run bá léèwọ̀ ni. so kí wọ́n wá fi sínú oògùn kan sọ pé ká lò, àbí alcoholic. so gbogbo ohun tó bá ní àwọn nǹkan yẹn nínú, so èèwọ̀ ni fún mùsùlùmí láti lò. so tó bá jẹ́ pé bí oògùn náà ló wà, à ní lò.
bó sì jẹ́ pé dàwáhù yẹ ìyẹn ní pé oògùn wòsàn. So oògùn wòsàn yẹ ìyẹn tí gbogbo tí ò bá ti sí ìtọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ń bẹ̀, so ìyẹn láàlò gẹ́gẹ́ bó ti ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam bó ṣe sọ. Ẹnìkan wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam, ó ní anatadawa ya Rasulallah, sáà lè so oògùn tó rà máa ń sóògùn síwájú ká tó gbà síláàmù. Oògùn wòsàn ara a máa ń ṣe, bórí bá ń fọ́ wa à ń ṣe, bínú rún wa à ń ṣe. Ànábì sallallahu alaihi wasallam ó ní tadawa o ya ibadallah, ẹ máa so oògùn wòsàn sára yín, ara yín ò yá, orí ń fọ́ yín, inú rún yín, gbogbo àìsàn tó bá ń ṣe yín lára ẹ wá oògùn wòsàn sí lọ́nà halal. Ó wá ní inna Allaha lam yaj'al shifahakum fima harrama alaykum. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń lóògùn wòsàn náà ẹ máa rántí o wípé Ọlọ́run ọba Allah kò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín o. Wọ́n wá ní ẹran ẹlẹ́dẹ̀ ló lò fún nǹkan yẹ kó tó lè lọ, Ọlọ́run ọba ò fi ìwòsàn rẹ̀ síbẹ̀. Ọtí ló lò fún kó tó lè lọ, Ọlọ́run ọba ò fi ìwòsàn rẹ̀ síbẹ̀. Níwọ̀n ìgbà tó bá jẹ́ mùsùlùmí tó bá lo nǹkan tó Ọlọ́run ọba ṣe léèwọ̀, tó bá fi táìsàn yẹn fi lọ, kó fura sí ìsìláàmù rẹ̀ pé sóun sì ṣe ìsìláàmù yìí bọ́lọ́run ọba Allah ṣe ní kí òun ó ṣe. So ìyẹ́ yé wa, gbogbo àfáà pátápátá ló mọ̀, kò sí ẹ lọ wo náà, ẹ lọ wo Tíbù Nábàwí àbí ẹ̀ tó kéwú mọ́ ni, ẹsẹ̀ tó mọ tíra Ànábì sallallahu alaihi wasallam mọ́ ni, tẹ́ wá ń da nǹkan pọ̀ mọ́ra wọn. Ẹ lọ wo Tíbù Nábàwí, ẹ lọ wo náà ìwé tí Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa lóògùn wòsàn. Ànábì sallallahu alaihi wasallam ṣe ó kọ́ wa pé bá ṣe máa ṣe ní táìsàn báyìí bá dé, táìsàn báyìí bá dé, ó tún sọ fún wa wípé ẹ lo àwọn abatu sauda, ẹ lo zaituni, ẹ lo abatu sauda likuli dáhìn, gbogbo àìsàn ló ń ṣiṣẹ́ fún. Ànábì ní ẹ ṣoògùn wòsàn ara o, pé àìsàn bí àìsàn bá jẹ́ tadawa o, ẹ ṣoògùn wòsàn fún ara yín níbi tó lẹ́tọ̀ọ́ tí kìí ṣe nǹkan ìwọ̀ tọ́lọ́ ń ṣe léwọ̀. Ó wá ní mani alimahu wa man jahilahu, ẹni tó mọ̀ ẹni tí ó sì mọ̀ ò mọ̀. Nígbà tí àìsàn yẹn bá wá dé, ẹ wá ẹni tó mọ̀ lọ, ẹ má tọ̀ ẹni tí ò mọ̀ lọ. So eléyìí ni ìkan nìyẹn. Ṣùgbọ́n oògùn náà là ń pè àti dàwáwò àti síhìrù. Ẹlẹ́ẹ̀kejì ni síhìrù. Mo ti sọ̀rọ̀ nípa dàwáwò tán, mo fẹ́ sọ́ọ̀tì ọ̀rọ̀ mi kókòkò torí àwọn tí wọ́n ń sọ pé dátà, so torí ẹ̀ dàwáwò nìyẹn, ó wà permitted, ó wà allowed in Islam. Medicine is allowed in Islam. So medicine a lè lò lópin ìgbà tí ó bá ti sí nǹkan ìwọ̀ ń bẹ̀, tí ó bá ti sí alcoholic, tí ó sí nínú ẹ̀, tí ó sí àwọn nǹkan tọ́lọ́ sí léwọ̀, ọtí ni o, ẹran ẹlẹ́dẹ̀ ni o, àwọn gbogbo nǹkan ìwọ̀ tí ó sí ń bẹ̀, àbí tí wọn ò dẹ̀ sẹ́ máa sọ fún ẹ pé àgbo tó fẹ́ mu yìí wọ́n wà lọ gbé sórí òkè mẹ́ta ni àbí orí odó ló gbé sí o. Wọ́n gbọ́ wọ́n sọ fún wa pé àgbo tá a fẹ́ mu yìí o, ẹ má jẹ́ kí díẹ̀ kan lẹ̀ẹ́lẹ̀ torí pé tó bá ń pẹ́ ńlẹ̀ yóò mọ wíìkì tó wà nù ẹ̀ àti mọ̀ yẹ. Ṣùgbọ́n kẹ́ wá sọ pé agbọ́dọ̀ kò gbọ́dọ̀ délẹ̀ rárá o, orí odó ló gbọ́dọ̀ wà, orí kinní kan tẹ́ ẹ bá ṣàfihàn àwọn májẹ̀mú rádaràda tí wọ́n máa ń fi sí yẹ, so èèwọ̀ ní gbogbo yẹ, mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn débẹ̀ yẹ. Ṣùgbọ́n tí o bá ti sí yẹ ń bẹ̀ ní tó lónìí, ẹgbà tẹ́ bá ti lò, tẹ́ bá ti fún omi ẹ̀ ẹ mú, so inú tó ń dà ẹ̀mú láìmú yẹ yóò lọọlẹ̀. Jẹ̀díjẹ̀dí ló ń ṣe yín, ẹmu àgúnmu yín ni ẹ lò, jẹ̀díjẹ̀dí yóò lọ. So gbogbo yẹ halali ni, halali ni, gbogbo tí o bá ti sí nǹkan ìwọ̀n bẹ́ẹ̀. So ìyẹ́ clear. Ànábì sallallahu alaihi wasallam ó yọ̀ǹda ẹ̀ fún wa kí n má sọ̀rọ̀ jù, ẹ lọ ka Tíbù Nábàwí. So gbogbo eléyìí yóò yé yín, bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò yé yín. So àwọn àfáà yìí, àwọn àfáà burú yìí tí wọ́n ń dalẹ̀ láàmú yìí, tó jẹ́ pé oògùn burúkú, oògùn kóògùn la bá lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe, tí wọ́n ti wá sọ ẹ̀sìn Islam wọ́n sọ di ẹ̀sìn babaláwo. Àmọ́ yàtọ̀ láàrin babaláwo àtàfà. Nígbà táfà náà bá gbé ọpọ́n yẹ̀pẹ̀ rẹ̀ kalẹ̀ tó ń tẹ yẹ̀pẹ̀, so àti babaláwo náà tó ń ṣe gbogbo ẹ̀, tí wọ́n jọ ń tẹ náà ni, ṣe bédè ló yàtọ̀. Ilé yóò fèdè Lárúbáwá rádaràdá tí yóò gbọ́ náà yóò fi ṣe, ilé yóò sì fèdè Yorùbá tiẹ̀, àwọn ọ̀rọ̀ mílà kankan òun ó fi sọ tiẹ̀, kò sí yàtọ̀ kankan bẹ̀. Bákan náà ṣe ń tẹ ìdí ogbe wọn, so babaláwo ní gbogbo wọn. Wọ́n wá ń sọ pé Ànábì sóògùn, oògùn tí wọ́n sì ń sọ ó jọ yé gbogbo wa, àfẹ́ tó bá fẹ́ ṣàbòsí. Oògùn tí wọ́n ń sọ ní oògùn tó tójú bọ́ kádàrá, síhìrù ni wọ́n ń sọ. Wọ́n sọ pé Ànábì ṣe síhìrù, wọ́n wá ń lo àwọn àdísù ìntánẹ́bì sálàm ti sọ̀rọ̀ dàwáhù, wọ́n ń gbé síbi síhìrù. Ṣé wọn ò káyà Al-Kùránì ni pé gbogbo ẹnikẹ́ni tó bá parọ́ mọ́lọ́n kò ní ṣoríire? Wọn ò káyà Al-Kùránì. Innahu la yuflihu dhalimun.
gbogbo ẹnikẹ́ni tó ń ṣàbòsí wọn ò ní jèrè. gbogbo ẹnikẹ́ni wa man yaftaruna ala Allahi al-kadhiba, gbogbo ẹnikẹ́ni tó parọ́ mọ́ Ọlọ́run la yuflihun, wọn ò ní sóríire, wọn ò ní jèrè. ṣé wọn ò káyà Al-Qur'ani ni? wọn àti ẹ̀ lè ka Al-Qur'ani. oògùn tí wọ́n ó sì làwọn wá kàkiri, wọ́n ké mọ́kéwù ni, wọ́n ké mọ́kéwù ni. bí wọn bá ti débi oògùn yẹ kí wọ́n máa ṣe oògùn tó tójú bọ kádàrá yẹ, bíi kí wọ́n máa ṣe oògùn awẹ́rò, oògùn ìsọ́, oògùn àpèta, oògùn gbogbo àwọn oògùn oríṣiríṣi ó kọ́wọ́ wọn. oògùn owó, àwọn ni wọ́n ń gé olórí ni wọ́n yọ̀ fún èèyàn nígbà tán pàláǹgbá títí wọ́n pológbò títí nígbà tí yóò tó mọ́ wọ́n tún ń wá èèyàn káàkiri, di èèyàn náà tó ń pa káàkiri láwọn àáfàá burúkú wọ̀nyí. so àwọn ni wọ́n ń sọ kántankàntan yìí. ṣe Islam wá jẹ́ sí oògùn tánàbí tó ń sóògùn fáwọn sàbẹ́ káàkiri? àwa ní kẹ́ mẹ́rin kan wá, wọn ò rẹ́rí kankan mú wá. àwọn wa lọ máa mú ẹ̀rí èyí tánàbí ń sọ̀rọ̀ oògùn ìwòsàn, tó ń sọ̀rọ̀ medicine, wọn á lọ máa fi wé oògùn witchcraft, wọn á fi máa wé charm. irú àwọn alábòsí wo ni wọ̀nyí? ẹ sì bẹ̀rù Ọlọ́run, fatakullah, ẹ bẹ̀rù Ọlọ́run, fatakullah, ẹ bẹ̀rù Ọlọ́run. wadhkuru yawman turja'una ila Allah, ẹ rántí ọjọ́ tẹ́ padà tẹ́yìn náà lọ bọ́ lọ́hùn. ṣe rò pé ẹ mórí bọ́ ni? ẹ lè mórí bọ́. ẹ wá ń sọ oògùn, ẹ wá sọ ẹ̀sìn Islam dẹ̀sìn oògùn, dẹ̀sìn babaláwo. abẹ́ ẹ̀ka Kùránì ni oògùn tí wọ́n ń sọ, oògùn tó jẹ́ pé tẹ́nìkan bá sà ó lè sògùn, kó sògùn tó ẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ kó máa nífẹ̀ẹ́ rẹ̀. bí ó fẹ́ fẹ́yàwó nísìnyí yóò lọ sògùn, wọ́n wá lọ sàǹjànú. oògùn táwọn sọ wọ́n sàǹjànú, olóúnjẹ sírù, wọ́n lọ rán àǹjànú sẹ́lòmíì so kó máa nífẹ̀ẹ́ rẹ̀. wọ́n sògùn tajà, ẹni tí ò fẹ́ rajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá gbajúgbájú ṣọ́ọ̀bù wọn kọjá, wọ́n sẹ́rí ọkàn rẹ̀, yóò lọ rajà. so ní tó ń jẹ́ oògùn nìyẹn. èyí tó ṣe wípé àwọn oògùn yìí tó jẹ́ pé èèwọ̀ ni nínú Islam, èèyàn ò gbọ́dọ̀ dánwò, èèwọ̀ ni èèwọ̀ pátápátá ni. òun ni àrúkọ, wọ́n máa pọ̀fọ̀. tó ti sọ Ọlọ́run sọ wípé àrúkọ, ọ̀fọ̀ pípa, kéèyàn máa pọ̀fọ̀. àtàmáyìm, ìyẹn ni pé kéèyàn máa di nǹkan mára, nǹkan oríṣiríṣi. wọ́n ṣe lóòka àlùwò ni wọ́n ní èyí tí wọ́n máa dè sọ́rùn, ni wọ́n ní èyí tí wọ́n ìfúnpá. gbogbo eléyìí ló ń jẹ́ tíwálà, èèwọ̀ ni. Ànábì ní àrúkọ wà tíwálà, ẹ̀rí kéèyàn máa pọ̀fọ̀ kó máa pègèdè. àtíwálà kó máa de nǹkan mára káàkiri, kó máa de bó ṣe ń de òǹdè, bẹ́ẹ̀ ló ń de tapá, ló ń de fúnpá, bẹ́ẹ̀ ló ń de tọrùn, bẹ́ẹ̀ ló ń de mọ́wọ́, ló ń de gbogbo ẹ̀ mọ́wọ́. Ànábì ní wà tàmáìm, àti kéèyàn máa wà tíwálà, kéèyàn máa sògùn fẹ́. àrúkọ wà tàmáìm wà tíwálà, máa ṣe oògùn ọ̀fẹ́ káàkiri, ó máa ṣe oògùn oríṣiríṣi tí ó fi ya ọkọ àti ìyàwó, tí ó fi dàárín wọn rú, tí ó fi jẹ́ kẹ́ni tí ò fẹ́ràn yìí kó fẹ́ràn. so Ànábì ní ṣìrìkùn, ẹbọ ni gbogbo ẹ̀. ẹbọ kí látúbọ̀ tán ẹlẹ́bọ? kí látúbọ̀ tán ẹlẹ́bọ? inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yaghfiru billah faqad dalla wa man yushrik billah faqad dalla dalalan ba'ida. inna Allah la yaghfiru an yushraka bihi, Ọlọ́run lòun ò ní forí ẹ̀ṣẹ̀ jìn gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, òun ò ní forí ẹ̀ṣẹ̀ jìn tó bá kú sórí ẹ̀. ẹ̀ṣẹ̀ mi tó bá yàtọ̀ sí ẹ̀ tó bá wù wọn Ọlọ́run ò ní forí jìn, gbogbo ẹni tó bá ṣẹbọ kú. so gbogbo ń ta wá kàkalẹ̀ ẹbọ ni. so ẹbọ ni kéèyàn ó máa ṣoògùn, kó máa ṣoògùn fẹ́ràn, kó máa ṣoògùn tí ó fi ya ọkọ àtìyàwó, kó máa ṣoògùn ìtajà, kó máa ṣoògùn gbẹ́kúdè, kó máa ṣoògùn ìṣọ́ra, kó máa ṣoògùn gbogbo oríṣiríṣi oògùn tẹ́ bá lè ṣe tó bá ti tójú bọ kádàrá, tí ò sí àlákọ̀ kankan pẹ̀lú oògùn yìí àti tẹ́ ẹ ṣe fún. kò sí ìbáṣepọ̀ owó ló wà láàrin máa fọṣẹ ìwé ẹ̀ ń lé, tó bá wá dọ́jà ó máa tà, ìbáṣepọ̀ ló wà ń bẹ̀ ju pé àǹjànú ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ. so gbogbo eléyìí àǹjànú ni, so gbogbo ẹ tó bá ti ṣe irú eléyìí ó di mọ́ṣíríkù. so tó bá rí bẹ́ẹ̀,
àwọn nǹkan tá jìnnà sí ni wọ́n sọ wípé ibaratun amman qafiyyun wallatu fasababu ní tá ń pè lóògùn ní pé àgbékalẹ̀ kan nǹkan ni tó ṣe wípé nǹkan yẹ ó pamọ́ sábàb òkùnfà tó dẹ̀ máa ń ṣokùnfà tí nǹkan yẹn fi máa ń ṣẹlẹ̀ in tó wẹ́ni tó jẹ́ pé ẹ̀rẹ̀ náà wò ó ti fọṣẹ wẹ̀ ńlé in ló wá ń dáhùn ní ṣọ́ọ̀bù kí ló wà láàrin ẹ̀ bí kòkòrò bá múyàn lára wọ́n á ní lọ fọṣẹ ìwẹ̀ tó bá fọṣẹ ìwẹ̀ tó bá débẹ̀ tó bá kan ojú bẹ̀ yóò parẹ́ ìyẹn ni àlákọ̀ ó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú nǹkan yẹn bọ́tí ọṣẹ tẹ́ fi wẹ̀ ńlé tí wà ń lọ tà ní ṣọ́ọ̀bù kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín omi tẹ́ fi wọ́n títí ojú ilẹ̀ pé ókè dá lọ dá kíní ìsílẹ̀ táwọn èèyàn bá tẹ̀ mọ́lẹ̀ kí ló wà láàrin ẹ̀mí rẹ̀ kẹ́mí rẹ̀ gùn àti in tó wá so kí ni nǹkan tó ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti in tó gbé kọ́ ẹnu ọ̀nà ilé rẹ̀ so gbogbo ilé ṣíríkù ni ẹbọ ni ẹ̀yin èèyàn lèmi ní bá sọ̀rọ̀ mi ò bá àwọn àfáà burúkú yìí wọn ò bá wọn sọ̀rọ̀ torí pé àwọn àfáà ṣàìtọ́ni ni Ànábì sàlám ti sọ pé tó bá ti dìgbẹ̀yìn ayé irú àwọn àfáà yẹn lọ́dọ̀ wọn làdánwò ti máa bẹ̀rẹ̀ ibẹ̀ náà ni ó máa padà sí àwọn àfáà tó sọ pé ifá ń bẹnu Kùránì kí náà tiẹ̀ ń pókó ẹ̀ sí Sulemanu Faruku ń kíjì pàbí kí náà ń pè àti Làbíbù tó ń sọ kántakàntàn ọmọ Ìbàdàn tiẹ̀ ọmọ ìlú mi ni o tó ń ṣe kántakàntàn káàkiri tí nǹkan kan ò yé nǹkan tí ti dàrú lọ́dọ̀ wọn látòrí àwọn bàbá wọn ni látòrí èdè kí n tó kóhun tó débẹ̀ ìyìn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà kátàkátà nìyẹn náà ń ṣe kélé náà kó tó gbàṣẹ àwọn tó ti lọ tẹ́yìn tẹ́lẹ̀ kó tó kan tòun àwọn tó ti lọ síwájú yẹ àwọn ni wọ́n ṣe dáadáa sẹ́rí tó kàn kó tó kan òun náà rándanrandan làwọn náà ń bá káàkiri títí lórí díẹ̀ náà so rándanrandan ló náà ń jogún Làbíbù tó náà wà ń sọ kàntàkàntà káàkiri tó ń sọ gbogbo ohun tí ò sí nú ẹ̀sìn ẹ bẹ̀rù Ọlọ́run ọba o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin kọ́ lẹ̀lẹ̀ mí yín mọ̀ tẹ́ bá kú sórí eléyìí ẹ̀jẹ̀ mo yóò yà lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ tó kú sórí ẹ̀ làwa sì ń sọ fún yín kẹ́ ẹ tètè túbá kẹ́ ẹ má kú sórí ẹ̀ bẹ́ẹ̀ bá kú sórí iná dáadáa tẹ́ ń sọ yìí ó kúkú gífà ìgbé dọ́ọ̀lù mùdílùn ẹ̀yin ti sọnù ẹ tún fẹ́ máa sọ àwọn èèyàn nù kí ni ìdájọ́ kí ni ukimu mùdílù ẹni tó ń sọ àwọn èèyàn nù ukimu ẹni káfíù kèfèrí ni ẹni tó bá sọnù lásán tiẹ̀ tí ó sọ àwọn èèyàn nù tọ̀ so àmọ́bọ́rẹ̀ ó sì jẹun wájú Ọlọ́run ṣùgbọ́n tó bá sọnù tó tún wà lọ sọ àwọn èèyàn nù ń tọ́lọ́ ń ṣe léwọ̀ wá ń ṣe lẹ́tọ̀ tá ni wọ́ àti gbogbo àwọn tó tún jọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe kàntàkàntà bẹ́ẹ̀ àwọn àǹsọ̀ ẹ̀ ń sọ pé Saheed Shittu kò mọ kéwú ẹ̀yin tẹ́ wá mọ kéwú kí wá láǹfààní kéwú yín kí ni wọ́n ń pè ń kéwú gan yìí tó ń jẹ́ kéwú ni qala Allahu qala Rasul Ọlọ́run sọ ìmọ̀ yìí tó ń jẹ́ mọ́ nìyẹn Ọlọ́run sọ ànábì sọ Saheed Shittu mi ò mọ̀ rí àmọ́ mọ̀ ìyá mi ni mùsùlùmí ni torí pé gbogbo ẹ tó bá ń ṣe iṣẹ́ tó ń ṣe yẹ gbogbo dáadáa tó ń ṣe yẹ à ń ṣàdúrà fún gbogbo ìgbà ni pé Ọlọ́run ní jí ó ṣubú láéláé ẹ̀mí rẹ̀ ó sì gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run ó sì máa fi sọ rẹ̀ sọ lọ́sàn àti lóru mo gbé látòrí tiẹ̀ náà dórí Abu Awẹ̀rọ ní ìrántí ó kọ wọn kejì mọ́ Ọlọ́run bá ń ṣe dáadáa fáwọn àfáà náà Ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn wọ́n gbìyànjú púpọ̀ lójú ọ̀nà dáwà yìí pé ká pa àwọn èèyàn sójú ọ̀nà òdodo ká sọ pé tí Islam sọ ni ẹni tí ò bá mọ tí ó sọ ni kó dákẹ́ ẹnu ẹ̀ kó gbẹ́nu ẹ̀ sọ̀hún wọn iṣẹ́ téèyàn ó bù èèyàn rí ni wọ́n dákọ̀ àwọn èèyàn kan nígbà wo ni wọn ò ní dákọ̀ wọn àwọn mújímù ẹ̀ lọ kátíà ni ẹ lọ kátíà kàrọ̀ àwọn àfà ẹni tó bá ti bá ọ̀rọ̀ ẹ̀ débi tó ti di mújímù tó ti di mùdílù wọn ó dákọ̀ ẹ̀ káwọn èèyàn má bàa lọ kó sínú túbú ẹ̀ òun sóhun fún rẹ̀ gbéra ẹ̀ pamọ́ ni sẹ́bẹ̀ tó ń gbéra ẹ̀ pamọ́ tó ń dọ́gbọ́n sí nǹkan tí ò dáa ń kọ̀rọ̀ òun làwọn ò ní tàṣírí ẹ̀ síta bá a bá láǹfààní àti rí á lọ bá pé àyín tẹ̀ ń ṣe ìkùmọ̀ bá mú a sì ní sọ̀rọ̀ ẹ̀ síta ṣùgbọ́n tó bá bọ́ síta gbangba tó ń ṣe lọ́ọ̀ ní gbangba tó di mújírímù ńlá àbẹ́mọ̀ páwọn afáyẹ hùmù mùjìrìmùn kìbáàrù mùjìrìmín àwọn àgbà ọ̀daràn ni wọ́n wá sọ pé ogun
kán máa ṣe síhìrù ó dáa torí pé wọ́n làwọn ń ṣe ní tí wọ́n fi gòkè náà nìyẹn tán fi ń káyé jọ oògùn yẹn ni wọ́n ń ṣe káàkiri tí wọ́n fi ń ba tàwọn èèyàn jẹ́ bí ẹnìkan bá lọ bá wọn nú àwọn jàmáà tó lọ bá wọn pé tọ̀ ẹjọ́ mo ní problem àkíní báyìí oògùn bó ni wọ́n kọ́kọ́ gbélé lọ́wọ́ oògùn kí tiẹ̀ máa bàjẹ́ nì kó lè máa wá bá wọn ó sì gbóògùn lé lọ́wọ́ káyẹ̀ máa já tó bá ti ń rá wọn torí ẹ̀ la fi ní ẹ má lọ bá wọn mọ́ èmi ò ní wọn bá sọ̀rọ̀ yìnyín láwọn àfáà yìí bá sọ̀rọ̀ torí pé wọ́n ti sọnù wọ́n sì mọ̀ pé àwọn ti sọnù ṣùgbọ́n wọ́n dà gẹ́gẹ́ bí ṣàìtọ́ọ̀nì ni ṣàìtọ́ọ̀nì ti sọnù kí ló lọ́wọ́ máa ṣe ó lọ́wọ́ máa sọ àwọn èèyàn nù ọlọ́run wá ní òní lágbára lórí àwọn ẹrúsìn tèmi o lórí àwọn ẹrúsìn tèmi láìsà láka àléhìm sulitọ́ọ̀nù ó ní lágbára lórí wọn bẹ́ẹ̀ ni ṣètọ́ náà pé bẹ́ẹ̀ ni òun ò ní lágbára lórí wọn àfàwọn tó bá ṣe pé wọ́n súnmọ́ mínàlì gọ̀ọ̀wì nínú àwọn ẹni òfò táwọn bá tẹ̀lé ọ tán ṣe bí táwọn àfáà rádaràdà àwọn lórí ìjọba jẹ lórí wọn torí àwọn mo ṣe ń pè yín èèyàn pé ẹ má tẹ́tí sí wọn mọ́ èmi làwọn Faruku èmi ní Faruku Sule Faruku ológun nìyẹn tó ní káwọn èèyàn kí wọ́n jẹ èèyàn kí wọ́n tó jẹ èèyàn sáàfà nìyẹn ẹ má tẹ́tí sí wọn mọ́ Làbíbù tó ń ṣe kántakàntà tó ń sọ pé ògùn dáa kíní kan kí wọ́n bá òun lóògùn ban kí wọ́n yìn òun ban ẹ má tẹ́tí sí mọ́ kí lẹ̀ ń gbọ́. innamal mu'minuna alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsana àwọn mùmíní àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni Ọlọ́run àwọn tó ṣe pé àwọn ń gbọ́rọ̀ ní tó dáa ni wọ́n ń tẹ̀lé ó wá débi kántakàntà ẹ pa wọ́n tì ẹ lọ máa gbọ́ àwọn àfáà ẹni Ọlọ́run wọ́n pọ̀ àwọn àfáà ẹni Ọlọ́run náà kún ní YouTube wọ́n kún tàkàkiri àwọn àfáà súnà táà lè máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan bá ní kí n máa dárúkọ ìnírí nǹkan kan sọ tí gbogbo ọjọ́ fi lọ tán dátà jó tán nìyẹn so àfáwà Sa'id Shittu Ọlọ́run ọba kó jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn Ọlọ́run ọba wa fi sọ rẹ̀ sọ ní gbogbo ibi tó bá wà lọ́hùn kọ́wọ́ rẹ̀ ó sì máa ròkè irú àwọn táwọn fẹ́ ní Islam nìyẹn irú àwọn táwọn fẹ́ nìyẹn o táwọn wọ́n ní ìdí àdúrà wa ní gbogbo ìgbà gbogbo ẹni tó bá gbogbo tó náà bá ní pé òun jẹ́ Islam yìí mo rí tẹ́nìkan kọ́ sínú kọ́mẹ́ǹtì pé Sa'id Shittu ó ń gbé Islam ó ń gbé sórí wípé ṣèbí ẹ̀sìn gbogbo èèyàn ní kí ló dé tó kó má take care personally mo ní nǹkan máa ń sá àwọn èèyàn yìí nǹkan ń ṣe yín Islam bó làwọn sàábé ṣe mú Islam ó mú bí property ẹni bí Islam bá ti bàjẹ́ lọ́wọ́ ẹ tí ẹ bàjẹ́ nìyẹn ẹ mọ̀ pé nítorí òun ṣe tí Sa'id Shittu ní tó ń ṣe yẹ òun tún àlùkìyámọ̀ tí ẹ ṣe ni òun tún àlùkìyámọ̀ tí ẹ ṣe òun tún àlùkìyámọ̀ tí ẹ ṣe ni àfá Karama Abu Awero mo ti rántí ẹ ní ìsìn àfá Karama wọ́n tún àlùkìyámọ̀ tí ẹ ṣe ni gbogbo wọ́n tún àlùkìyámọ̀ wọn ṣe ni gbogbo àwọn àfá súnà pátápátá tí wọ́n sọ dáadáa tí wọ́n sọ tọ́lọ́ sọ tánàbì sọ wọ́n tún àlùkìyámọ̀ wọn ṣe ni èmi náà tí mo sọ rẹ̀ mò ń tálùkìyámọ̀ mi ṣe ni torí Ọlọ́run wà bí mi léèrè pé ṣé bí wọ́n náà rí ìwọ náà gbọ́ kí ló sọ sí kí ló ṣe nígbà tí wọ́n sọ ibi tágbára tèmi náà mọ èmi náà gbìyànjú ẹ̀ a sì ní wà ń kalẹ̀ kò sí bó ṣe fẹ́ tó kò sí bó ṣe fẹ́ jẹ́ tó fẹ́ sọ nǹkan kan tá à ní rọ́jú ẹ̀ tó bá ti jẹ́ pé kó tako súnà Ànábì sallallahu alaihi wasallam kò sí bó ṣe lè jẹ́ kó jẹ́ pírẹsidẹ́ǹtì a sọ lójú ẹ̀ o jẹ́ president so káwá tó sọ pé ta ni wọ́ so ó wà máa sọ̀rọ̀ ó máa bá súnà tọ́lọ́n jẹ́ ó máa bá ìtúnà Ànábì sallallahu alaihi wasallam ó máa sọ pé kò rí bẹ́ẹ̀ so ó wà sọ pé ká pọ́n ẹ lé irú àpọ́nlé wo nìyẹn ẹ iṣẹ́ ní àpọ́nlé ẹni àbùkù lẹ́yìn àfáwọn wọ̀nyí o ẹ lọ túbá kátùbọ̀tán yín ó lè bá dáa tó tẹ́ bá kú sórí eléyìí tẹ̀sí àlùbọ̀tán yín ò lè dáa so àfáà Sa'id Shittu Ọlọ́run máa bá fi sọ rẹ̀ sọ Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ àfáà Karama Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ àlékún dáadáa àlékún àgbéga àlékún oore ńlá tí yóò túbọ̀ tí ó jẹ́ pé ẹ̀ tún lè ṣe ju dáadáa rẹ̀ ṣe ń ṣe inú ẹ̀sìn lọ kọ́lọ́run bá kó máa bá wa ṣe fún yín kọ́lọ́run bá kó wá bá wa fi ẹ̀mí gígùn ta yín lọ rẹ̀ pẹ̀lú iṣẹ́ olóore kọ́lọ́run bá kó máa bá wa ṣe bẹ́ẹ̀ fún yín àti gbogbo àwọn àfáà tí wọ́n tún ń ṣe dáadáa bẹ́yìn ṣe ń ṣe síhìrù Ọlọ́run bá ti sọ̀rọ̀ ẹ̀ fún wa ní Al-Qur'an tí ò ní di pé ká ṣẹ̀ṣẹ̀ máa dára wa láàmú àbí kí l'Ọlọ́run bá sọ mí ìfẹ́ torí àsìkò mi ìfẹ́ gbára mi lásìkò rẹpẹtẹ Ọlọ́run bá ti sọ sínú Al-Qur'an Ọlọ́run bá sọ yàbẹ́ ẹlọ ka Suratul Baqara àyá Qur'an verse 102 Ọlọ́run ni wattaba'u ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman Ọlọ́run ni àwọn èèyàn wọn wọ̀nyí
ìyìn tí kí ni wọ́n ń sọ ìyìn tí wọ́n ń tẹ̀lé òun ni táwọn kèfèrí dálẹ̀ ní táwọn ṣàyítọ́ọ̀nì àwọn ṣàyàtìn ìyìn tí wọ́n dálẹ̀ tí wọ́n ń sọ irọ́ tí wọ́n pa mọ́ Sulaiman wàmọ́ òní ni wọ́n ń tẹ̀lé iná làwọn àfa àwọn yìí àwọn àfa àdánwò yìí náà ń tẹ̀lé wàmọ́ kàfàrà Sulaiman yìí ṣe kèfèrí wàlàkínà ṣàyàtìn kàfàrù ṣùgbọ́n àwọn ṣàyàtìn àwọn èṣù àwọn àjànú yẹ àwọn ní kèfèrí yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n ń káwọn èèyàn lóògùn tó tójúbọ kádàrá so àwọn àfáà mi wọ́n máa tú síìrù wọ́n máa tú sí idán kọ́ idán kíni idán náà wà nú ẹ̀ ni kìí ṣe idán ní síìrù lọ wo gbogbo dictionary lọ wá wo báwọn àfáà ẹ̀sìn ṣe tú so idán wà lára oògùn ni idán àti pé gbogbo oògùn náà tí wọ́n ń lò idán náà ni májíìkì náà ni gbogbo ẹ̀ tó bá sọ pé idán májíìkì náà ní gbogbo ẹ̀ ẹni tó wà nílé tó ní kó máa tà ó fẹ́ sóògùn tajà tọ́jà rẹ̀ sì ń yá wàràwàrà tó jẹ́ pé wọ́n ní ọṣẹ ni kó máa fi ó fọṣẹ wẹ̀ ọjà ń yá májíìkì ni so kìí ṣe pé idán pé rondorondo nìkan pé ó dìgbà tó bá mú súwìtì dání tó wá di mọ́tò ìgbà yẹn ló tó sóògùn rárá o gbogbo oògùn àwúre oògùn ìtajà oògùn kẹ́mìrì oògùn kìnnì kan gbogbo ohun tó ń ṣe káàkiri yẹ ṣíríkù ni ẹgbẹ́ tẹ́yàn bá ti ṣe ìsìláàmù ẹ ti bàjẹ́ ọlọ́run bá ń sọ pé wàlàkínà ó rí òun gbà tí bá káyà ìdílẹ̀ yóò yí ọ wàlàkínà ṣayatina káfàrù wọ́n ní ṣùgbọ́n àwọn ṣayatina àwọn ni wọ́n ṣe kèfèrí o kí ló fà tí wọ́n fi di kèfèrí yu'allimuna an-nasa sihra wọ́n ń káwọn èèyàn lóògùn wa ma unzila ala al-malakaini bi Babila Haruta wa Marut ọlọ́run bá wá ní òun ọlọ́run ò sọ nǹkan kan kalẹ̀ fáwọn màláíkà kankan o nílùú Bábílà tí wọ́n jẹ́ Haruta àti Haruta kò sí màláíkà kankan tó ń jẹ́ Haruta àti Maruta àwọn ṣàyàtìnù náà ni wọ́n jẹ́ Haruta àti Maruta àwọn àjànú méjì kan ni wọ́n wà ń lu Bábílà ní ìlú Iraq lọ́hùn ibẹ̀ ni wọ́n jókòó sí Haruta àti Maruta èèyàn ni wọ́n afa Abunu Abbas ni wọ́n tu bẹ́ẹ̀ wọ́n lé èèyàn ni wọ́n Umar Rajulan òèyàn ni wọ́n so wọn kì í ṣe màláíkà ọlọ́run ní àṣọ màláíkà kankan kalẹ̀ tó ń jẹ́ Haruta àti Maruta so ṣùgbọ́n Haruta àti Maruta yẹn wọ́n ń bẹ lóòótọ́ nílùú Bábílà tán jókòó síbẹ̀ so àwọn sì ni wọ́n ní wàmọ́ yu'allimani min ahadin wọn kọ́ ẹnìkankan lóògùn àwọn méjèèjì wọn yìí kọ́ ẹnìkankan lóògùn hatta yaqula innama nahnu fitnatun fala takfur títí wọn fi sọ fún ẹni tó bá wá bá wọn pé wá kọ́ wa lóògùn pé à fìtínà làwa gan tẹ́ rí yìí ṣé àwa náà jẹ́ èèyàn rẹ lójú yín olórí ibú làwọn gan wọn ó sọ bẹ́ẹ̀ pé ìwọ má di kèfèrí bí abáwọn ṣe di kèfèrí ń tà wọn ṣùgbọ́n àwọn èèyàn ò ní gbọ́n wá ní ẹ̀sákàwà náà ṣẹ̀fẹ́ yìí sáà ń ṣe fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji kí ni wọ́n kọ́ lọ́dọ̀ wọn wọ́n lọ mọ́ ọkọ tí wọ́n fi máa ya ọkọ síyàwó tí wọ́n fi máa ya ìyàwó sọ́kọ ẹ dákun ṣé sírù tí tọ́lọ́run sọ ní ìsìn só ti yé wa ń sìn èyí tí wọ́n fi máa ya ọkọ síyàwó tí wọ́n máa ya ìyàwó sọ́kọ tí wọ́n fi ṣe fìrákù tí wọ́n fi máa yà wọ́n fi máa yàjọ wọ́n fi máa dàrin àwọn èèyàn rú so eléyìí kò wá túmọ̀ sí pé bóyá ẹ̀yìn tèbí tèmi ń ṣe ṣèbí kí iṣẹ́ mi lè bá máa lọ síwájú ni ṣèbí kémi lè bá máa ta ni àti yẹ àti kó lè bá máa ta méjèèjì ló wọnú ẹ̀ torí pé ìyẹn náà ó ti gbọ́ lọ́hùn kalẹ̀ so oògùn ló wá gbára lé ló gbójúlé so ó ti di kèfèrí pẹ̀lú àwọn tó ń ṣe eléyìí náà kèfèrí ni wọ́n so ọlọ́ọ̀ni ní tí wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn nìyẹn o ṣùgbọ́n àwọn àjànú méjì yẹ wọ́n sọ fún wọn pé ẹ má di kèfèrí torí ẹ tó bá ti kọ́ kínní ó ti ṣe kínní ó ti di kèfèrí ẹ tó bá ti ń ṣe ó ti di kèfèrí ọlọ́run wa ni wà máa ń bìdọ̀rí nàbíhì min ahadin illa bi idhnillah ẹ má bẹ̀rù ẹ̀yin mùmínì so oògùn yẹ kò lè sẹ́ni kankan kò lè sá kò lè fa burú sẹ́ni kankan àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run so tó bá rí bẹ́ẹ̀ àsìkárù tánàbí fún wa àsìkárù mọ̀sá mùsùlùmí ibo ló fi sí àsìkárù sọ̀bà ibo ló fi sí tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì àsìkárù tí wọ́n ní kó ṣe ibo ló fi sí ó fẹ́ jáde àsìkárù tí wọ́n ní kó ṣe ibo ló fi sí ó fẹ́ sùn àsìkárù tí wọ́n ní kó ṣe ibo ló fi sí ó fẹ́ jẹun àsìkárù tí wọ́n ní kó ṣe ibo ló fi sí so gbogbo àwọn ilé inshallah gbogbo ẹ̀ náà lákọ̀ wa à ń bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tá a sọ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so wọ́n ní kò lé wọn ò lè ogun yẹ kò lè ṣe nǹkan kan fún èèyàn àfintọ́lọ́run bá fẹ́ ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ní wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum kí ni wọ́n ń kọ́ sírù yìí tí ò lè ṣe wọ́n láǹfààní tó jẹ́ pé kò ní nira tó fẹ́ ṣe kò ní àǹfààní tó fẹ́ ṣe so kó tẹ̀ jẹ́ pé aburú tí ó padà kó bá wọn ni pé yóò sọ wọ́n dọmọ náà wala qad alimu torí pé àwọn náà sì ti mọ̀ làmọ́ ní ṣàrọ̀ àtẹ́ntó ń ṣe fún yàn
làmọ́ní ṣàrọ́ọ̀hù máa làwọ́ fìlẹ̀ ákìrọ́tì mi ní kọ̀lá pẹ́ẹ́n tó bá ti kówó lóògùn oògùn dán ẹni tó bá ti ń sóògùn kiri tó ń sóògùn tó jẹ́ pé oògùn tó tojú bọ kádàrá ló ń ṣe káàkiri irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹ ń ò ní nípìn kankan lálùkìyámà wàlà bí sàmọ́ ṣàrọ́ọ̀bì yìí àǹfùsàm ìyìn tí wọ́n rà fẹ́mi ara wọn aburú mọ̀ ni o láwùkánù yà àlàmú kó bá jẹ́ pé wọ́n mọ̀ ni ọlọ́run wá ní wà láwà náà wọ́n máa mọ̀ nù tó bá yẹ pé wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ ni wà tàkọ́ tí wọ́n sì bẹ̀rù ọlọ́run bá tí wọ́n ò sóògùn káàkiri bí wọ́n ṣe ń sóògùn yìí kí ló ń kẹ́pẹ́ kí oògùn wo ló ń ṣe oògùn kó lè bá ga nígbà tó wà nù yá rẹ oògùn wo ló gbé ẹ débẹ̀ tọ́lọ́run bá aláàfin sùn ẹ kalẹ̀ ń rọrùn tó wá tí wọ́n wá bí ẹ tán tó lóṣù mẹ́sàn-án nù yá rẹ tí wọ́n wá bí ẹ tán nígbà tó wá wà ní kékeré oògùn wo ló ṣe tó ní kó dàgbà wọ́n wá tú ẹ díẹ̀ tó fi wá débi tó dé so oògùn ló gbé ẹ débẹ̀ ni tó wá jẹ́ pé oògùn yẹn ló wà wákàkí tó jẹ́ pé tó bá tí ì ṣe tí ẹ fẹ́ bàjẹ́ ni wọ́n bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ ni àwọn ayé kan lé ẹ káàkiri ò sí bó ti ṣe ọlọ́run ti tọ́ka ń tá mọ̀ sí fún wa so ànábì ó sògùn rí kò sì kọ́ anybody lóògùn oògùn tánàbí ń sọ tí wọ́n bá sọ pé ànábì ń sóògùn ìyẹn ni dàwáwò oògùn ìwòsàn ara ní tó bá ń ṣe wá lára oògùn ìwòsàn ẹ fi sí torí pé Yorùbá ò ní tó ń pe méjèèjì ju pé oògùn lọ ẹ wàá fi ìwòsàn sí so ayé la máa fi mọ̀ pé oògùn ìwòsàn ní tí wọ́n ń sọ pé ànábì sallallahu alaihi wasallam ó ṣe o kìí ṣe oògùn idán májíìkì àbí àwọn oògùn owó èyí táwọn àáfà àjákujàku tí wọ́n ń ṣe káàkiri ń sìn o tí wọ́n fi sọ àwọn èèyàn di kèfèrí o so kìí ṣe irú yẹ o oògùn awọ́rò kìí ṣe irú yẹ o oògùn tajà kìí ṣe irú yẹ o oògùn ẹ̀yọ́nú kìí ṣe irú yẹ o ànábì ò ṣe gbogbo yẹ rí o kò sì kọ́ ẹnìkan so ànábì ọ̀rọ̀ ànábì á padà ká fún wa tọ́lọ́n bá ní kásìkò tó lásìkò bá sì tó wá kàńgbà míì ntànàbí gan sọ lórí ẹ̀ ó lágbára so ọlọ́run ló sì ń sọ̀rọ̀ yìí tọ́lọ́run sọ náà ní tó lágbára yìí tọ́lọ́run sọ pé tí wáyé pé wọ́n gbàgbọ́ ni wọ́n tàkọ́ tí wọ́n sì bẹ̀rù ọlọ́run làmọ̀tòbà tó ń rìn ní ìdílé ẹ̀kọ́ wọn ò bá mọ̀ lámọ̀dájú pé àyìn tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó mà lóore fún wọn láwùkánú yàánàmú tó bá jẹ́ pé wọ́n bá mọ̀ ni so káyé kó yé wa so oògùn gbogbo àwọn oògùn tí wọ́n ń sọ yẹ irọ́ ni wọ́n ń pa o gbogbo ẹni tó bá ṣe kò ní sálùkì àmọ̀ fún ni àtúbọ̀tán rẹ̀ ò lè dá o so kájìnà sí o nígbà táwọn bí ń ka ẹjẹ́ á lọ wọnú Sahihul Bukhari so Sahihul Bukhari àti Muslim so ẹjẹ́ á lọ wo bẹ̀ àárí àdìsí tí mo fẹ́ kà ń bẹ̀ tó wá láti ọ̀dọ̀ Abu Hurairah pé Rasulullah sallallahu alaihi wasallam ó sọ pé ijtanibu sab'al mubiqat ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje nígbà táwọn ẹbí mi kọ́kọ́ máa sọ ó wá ní alákọ̀ọ́kọ́ wọ́n wá bí ànábì léèrè pé ya Rasulullah wà máa hù náà àwọn ẹ̀ṣẹ̀ wo lẹ̀ sí apanirun ó ní àṣírkù billah kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wà síhìrù àti máa so oògùn kiri àwọn oògùn tó tojú bọ kádàrá máa so oògùn káàkiri yàtọ̀ gbogbo oògùn tó bá ti yàtọ̀ sóògùn ìwòsàn ní o gbogbo oògùn tó bá ti yàtọ̀ sóògùn ìwòsàn a sì ti sọ fún wa pé oògùn ìwòsàn náà nítorí wọn bá sọ pé èèwọ̀ ni kíní yẹn má jẹ èèwọ̀ ni kíní yẹn má mu ẹ gbọ́dọ̀ fi so oògùn ìwòsàn náà so ọ̀nà ìsàlẹ̀ ó wá ní wàsíìrù àtàwọn tó ń ṣoògùn àwọn olóògùn àtẹni tó ń ṣe àtẹni tí wọ́n ṣe fún gbogbo wọn pátápátá ẹ̀sìn ní tí ó pa wọ́n run ni wọn ò ní àtúbọ̀tán so a rí àdìsí yẹn bẹ́ẹ̀ so àti àwọn nǹkan yòókù míì níka àwọn nǹkan yòókù ẹ̀ tó bá fẹ́ wò kó lọ sínú Sahih Bukhari kó lọ hadith 2767 òní àdìsí yẹn níbẹ̀ bákan náà nígbà ayé Umar radiyallahu anhu kí ló sọ ẹ lọ wọnú Sahih Bukhari hadith 3157 ẹ lọ wò hadith yẹn wọ́n bá wá láti ọ̀dọ̀ Bajala bọ́nà abada ó ní kátàbà Umar ibn al-Khattab Umar ibn al-Khattab ó kọ lẹ́tà sí wọn pé aniktulu kulla sa'irin wa sahira gbogbo àwọn tí wọ́n bá jó lóògùn lọ́kùnrin àti lóbìnrin ẹ máa pa gbogbo wọn ikúmù rẹ̀ nìyẹn tẹ́wàá bí wọ́n lè rìn wá ní mọ́sí Abu Maliki láǹtẹ̀lé Nàìjíríà kí ni Maliki sọ nípa àpá àwọn tó ń sóògùn kí ni ó ní kó ṣe Maliki ní káwọn pa wọ́n ni wala yustatab ẹ má jẹ́ kún ó túbá so káwọn àfáà yòókù tẹ̀ tí ó sọ pé ní àwọn Ṣàfi'í àwọn sọ pé tí wọ́n bá ti túbá so á fi wọ́n lẹ̀ ìdájọ́ wọn ni pé ẹ pa wọ́n àwọn olóògùn tí wọ́n ń sóògùn fáwọn èèyàn pípa ní kẹ́ ẹ pa wọ́n nílùú ìwọ Sùfàrúkù ìwọ Làbíbù àtàwọn tán jọ yín bẹ́ẹ̀ lọ ìdájọ́ yín ni kí wọ́n pa yín so oògùn tó rẹ̀ ẹ̀yin ṣe lẹ́tọ̀ọ́ pé wọ́n lè máa sóògùn ìdájọ́ rẹ̀ ni ẹ tún wá sọ pé Ifá wà nù Kùránì tó ní káwọn èèyàn máa jẹ èèyàn kí wọ́n tó jẹ èèyàn Làbíbù yẹn náà ń sọ kátàkátà nípa pé wọ́n lè sòkún wọ́n mọ̀ ṣègùn òun náà bá yẹn ń bà èwo bá lọ bá Abu Awero
tó sọ fún ẹ pé kó má bọ̀ àwọn ládàá àwọn ọkàn àdá ẹ sì sáìn ní police station ẹ ń gbọ́ra taking so torí àwọn ò níbọn nígbà táyé ṣe Boko Haram bó la ti fẹ́ rí bọn so àdá ṣùgbọ́n àdá wà á yà lọ́dọ̀ àwọn tó ń tẹran so ó sì sáìn ọ̀nà taking lọ́dọ̀ ó ti sáìn lọ́dọ̀ àwọn ọlọ́pàá kó wọ lóní o so tí wọ́n bá gé ọ tó bá ti kú bá kú so kò sẹ́ni kankan tí wọ́n mú ọ wà lọ sí bí ò bá wọlé kìí ṣe pé oògùn òsì oògùn wà ṣùgbọ́n yóò wọlé lọ́dọ̀ mùsùlùmí wọ́n máa ka kùrìsí yù ó lo oògùn wọ́n máa ka kùrìsí yù màmá dàdá ni ó kú nìyẹn torí oògùn rẹ̀ ò ní ṣiṣẹ́ so oògùn rẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́ o so torí ẹ̀ so kò sí nǹkan tó ń jẹ́ gbogbo rádaràdà yìí tí wọ́n ń sọ yẹ ẹ jẹ́ ká jìnnà tí wọ́n ní Umaru ló sọ yìí so ó ní ẹ pa gbogbo àwọn ológun tí wọ́n bá wà ń lù gbogbo wọn pátápátá ẹ pa wọn lọ sínú Sahih Bukhari hadith 3157 ó rí ń bẹ̀ bákan náà ọ̀rọ̀ tí ń fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nítorí àsìkò òun ni hadith eléyìí tó wá tánàbí sallallahu alaihi wasallam tó sọ hadith yìí náà ó rí nínú Sahih Imam Tabarani wọ́n gbà wá nínú Al-Kabir bákan náà ó rí nínú tí a tó ń pè ní Al-Bazar bákan náà ìwà ní dọ̀làmù púpọ̀ lọ sínú Sahihul Jami ti Imam Albani hadith 5435 àbí kó lọ wọnú Silsilatu Sahiha ó bá ń bẹ̀ bó làdísì ń ṣe wá ánà Imran bun Hussein láti ọ̀dọ̀ Imran ọmọ Hussein marfu' ànábì ló sọ